nílẹ̀ borí kan bá sunwọ̀n àràgbà o. mo kí bàbá wa kábíyèsí wa ọlọ́lá wa ikú bàbá yèyé aláàfin ọ̀fọ̀ Ọ̀yọ́ ọba ńlá ni wọ́n ọba gbòógì ni wọ́n ọba Yorùbá ni wọ́n. mo sọ wípé congratulations sí yín bàbá, kí adé kó pẹ́ lórí, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, kí ìrùkẹ̀rẹ̀ kó jẹ kó di okìnrin mọ́ yín lọ́wọ́. ọlọ́run ọba tó yàn yín sí ipò yìí, ipò àwọn baba ńlá yín, ọlọ́run ọba yóò jẹ́ kẹ́ ẹ rí ìlú ṣe, yóò jẹ́ kẹ́ ẹ rí ilẹ̀ Yorùbá ṣe, yóò jẹ́ kẹ́ ẹ rí Nàìjíríà ṣe, yóò wá jẹ́ kẹ́ ẹ rí ṣe ju àwọn títí tàná lọ. yóò fún yín ní ọgbọ́n àti òye àti ẹ̀sìn tó jẹ́ pé ẹ rí fi ṣe ìlú yín, tí yóò fún inú ilé yín lọ́kàn balẹ̀, tí yóò fi ẹ̀yin gangan lọ́kàn balẹ̀, tí yóò fi ilẹ̀ Yorùbá lọ́kàn balẹ̀, tí yóò fi ìlú Ọ̀yọ́ lọ́kàn balẹ̀, tí yóò sì tún wá jẹ́ kí Nàìjíríà àti gbogbo àgbáláyé tí yóò fi wọn lọ́kàn balẹ̀. gbogbo àwọn tí wọ́n bá yín ṣèjọba, ọlọ́run ọba yóò jẹ́ kó yé wọn, ọlọ́run ọba ò ní jẹ́ kí wọ́n sì yín tì. ẹ ní rí èṣù nínú àwọn tí yóò bá yín ṣèjọba tó jẹ́ pé kò ní jẹ́ kẹ́ ẹ rí ipò yín ṣe. bàbá, mo gbọ́ wípé láti ìlú òkèèrè ibẹ̀ ni wọ́n ti lọ mú yín wá, inshallah bikudrat lai, nítorí tí wọ́n fi mú àwọn tí wọ́n ti travel out jọba òní fún exposure, wípé nítorí tó jẹ́ pé ní part of education òní kéèyàn ó travel kúrò ní ìlú èèyàn, kéèyàn ó ní oríṣiríṣi idea, kéèyàn ó ti bá oríṣiríṣi onírú ìran, kéèyàn ó ti bá wọn ṣe, kéèyàn ó wá fi ṣe ìjọba títí ẹ̀. dídé tẹ́ ẹ dé sílé, ẹ jẹ́ kí gbogbo ibi tẹ́ ẹ ti dé, ẹ jẹ́ kó jẹ́ improvement fún ìlú Ọ̀yọ́, fún Nàìjíríà, fún ilẹ̀ Yorùbá. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bàbá, gbogbo ipò tí ó ṣẹlẹ̀ tí yóò jẹ́ kẹ́ ẹ fọlá jiyọ̀ bàbá, Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀. gbogbo àwọn ọba tí wọ́n mú wá láti ilẹ̀ òkèèrè wá jọba, wọ́n ń fọlá jiyọ̀ ni, wọ́n ń fọ́lúrú pọ̀ mọ́ sápà. bàbá, ẹ má fọ́lúrú papọ̀ mọ́ sápà, nítorí tí mo mọ̀ pé ìran yín oló máa ń jẹ olóńjọba, mo sì mọ̀ pé kò ní bu yín lọ́wọ́. ní àsìkò tí yín, ẹ jẹ́ kí ìfẹ́ kó wà ní ìlú Ọ̀yọ́, ní ẹ̀rin Kìrìsìtẹ́nì, ní ẹ̀rin Mùsùlùmí àti ní ẹ̀rin oníṣẹ̀ṣe. gbogbo ẹ̀sìn ni ọba máa ń ṣe, gbogbo ẹ̀sìn ni ọba yóò sọ̀pọ̀tì, ṣùgbọ́n èyí tí ọba yóò fi sin Ọlọ́run ọba rẹ̀ ó wà nínú ikùn ọba. ṣùgbọ́n tẹ́lẹ̀ yìí bá wá, ọba ó sọ̀pọ̀tì, títọ̀hún bá wá, ọba ó sọ̀pọ̀tì. ẹ má jẹ́ kí ní àsìkò tí yín kí ìjà kó wà ní ẹ̀rin Mùsùlùmí, Kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe. gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe, ẹ wo òfin Nàìjíríà, kẹ́ ẹ sì wo òfin ìlú Ọ̀yọ́, kẹ́ ẹ fi gbé ìdájọ́ yín, kẹ́ ẹ fi gbé kalẹ̀. ẹ má fi ọlá jiyọ̀. àwọn ọba kan wọ́n rìn, wọ́n sọ pé kí àwọn kan kí wọ́n máa kó aṣọ lẹ́yìn àwọn. bàbá, ní àsìkò títí yín, àwọn agbádá tí wọ́n wọ̀ nílẹ̀ Yorùbá òní kẹ́ ẹ wọ̀, tí wọn ò ní kó tẹ̀lé yàn lẹ́yìn, nítorí tó jẹ́ pé ìbí tá a bí ẹrú òun la bí ọmọ. ayé ti lajú láyé òde òní. téèyàn bá sọ wípé bí ejò bá ṣe gùn òun lèyìn ó ṣe dáná rẹ̀, ó ṣeé ṣe kéèyàn ó sun ìlú. téèyàn bá fọkàn sí pé bí ipò yẹn bá ti ṣe jẹ́ lẹ́ẹ̀rin ìlú, òun náà lèyìn ó ṣe lò ó ṣeé ṣe kéèyàn ó ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn. modernization tẹ́ ẹ rí níbi tẹ́ ẹ ti wá, tó jẹ́ pé ní gbogbo ibi tẹ́ ẹ ti wá lọ́hùn-ún, ètò ayé wọn ó rọrùn, gbogbo rẹ̀ sì lọ ní mẹ́lọ. òun la fẹ́ kí ẹ̀yin ọba tuntun kẹ́ ẹ bá wa gbé wọ ilẹ̀ Yorùbá, kò kí ń ṣe wípé kẹ́ ẹ fi ọlá jiyọ̀. bàbá, Ọlọ́run yóò kọ́ yín mọ̀ ṣe, inshallah bikudrat lai. ẹ jẹ́ kí ìfẹ́ kó wà ní ẹ̀rin Kìrìsìtẹ́nì, Mùsùlùmí àti oníṣẹ̀ṣe, ọmọ àlejò, ọmọ onílé, Fúlàní, Yorùbá, Tápà, Haúsá, gbogbo kómìdìkómì, ẹ jẹ́ kí ìfẹ́ kó wà. ọmọ ènìyàn ní gbogbo wa o, ní ibi tẹ́ ẹ ti wà ní ìlú òyìnbó, àti onílé àti àlejò. bàbá, òun ni ìfẹ́ wà. àwọn náà sì ní ọba, bẹ́ẹ̀ wọ́n ní ìjòyè, wọ́n ní gọ́fúnà, wọ́n ní pírẹ́sídẹ́ǹtì, wọ́n sì ń ṣe gbogbo nǹkan. irú àṣà yìí òun la fẹ́ kẹ́ ẹ bá wa ṣe, kí ìfẹ́ kó wà lẹ́ẹ̀rin wa. ẹ má fọlá jiyọ̀ o, ẹ má fi bàtà ọlá, ẹ má fi tẹ àwọn ènìyàn mọ́lẹ̀ púpọ̀ bí àwọn ọba kan ṣe ń ṣe, ní èyí tí ò jẹ́ kí àyà ọmọ Odùduwà, ọmọ Nàìjíríà kó balẹ̀. ẹ̀sìn yàtọ̀ sí àṣà, àṣà yàtọ̀
sí ẹ̀sìn, ìwá sí yàtọ̀ sí ẹ̀sìn. Bàbá Ọlọ́run yóò kọ́ yín mọ̀ sí. ajé ṣèyọkùn tọ̀ọ̀tọ̀ lẹ́yọ̀. àdúrà fún ìbà àti sọmọ Odùduwà. ìbà bàbá. ìbà yèyé. ìbà olúwo ìbà Odùgbọ̀nà. ìbà òkùtẹ̀ arósọmọ́gbàjà. ó ní kóró mọ́ ṣàìgbà. mo ní kóró mọ́ ṣàìgbà. kóró mọ́ ṣàìgbà ooo. kóró mọ́ ṣàìgbà. àfẹ̀yí tí mo dá ṣe ooo. kóró mọ́ ṣàìgbà. èyí tí mo dá ṣe ooo. kóró mọ́ ṣàìgbà. ọ̀kánjúà ni ọ̀jẹ̀ wọn mọ̀ pín. ẹni apá tọ́ sí. ìtàn ni wọ́n fún. ẹni gẹ̀gẹ̀sì àyà tọ́ sí. wọ́n fún ní kò mọ́ òkun. àdúrà fún ẹ̀jẹ̀ndínlógún oródù. níjọ́ tí wọ́n ti kọ̀lé ọ̀run bọ̀ wá sí tayé. jíjí lajì o làbọ̀ bá wa o. jíjí lajì o làbọ̀ bá wa. àjíbọ̀ wá bá alábẹ́jì ó pé. jíjí lajì o làbọ̀ bá wa. ó ní òdòdó lẹ̀ àwọlé eléṣì ẹ̀. iná ló dífá fún eléṣì ẹ̀ ọ̀wọ́ léjì ti gàrí ọ̀wọ̀n. ó jí ní kùtù àì ó fomi ojú ṣògbére ire gbogbo. òdòdó lẹ̀ àwọlé eléṣì ẹ̀. borí pẹ́ nílẹ̀ ìjẹ́ borí pẹ́ nílẹ̀ àdìrẹ o. borí pẹ́ nílẹ̀ òdòdó lẹ̀ àwọlé eléṣì ẹ̀. borí pẹ́ nílẹ̀ borí kan bá sunwọ̀n àràgbà o. borí kan bá sunwọ̀n àràgbà. orí ọba Bímbọ́lá sunwọ̀n Ìlọrin wá. borí bá sunwọ̀n àràgbà o. borí bá sunwọ̀n Ìlọrin wá. borí bá sunwọ̀n. ó ní péléngé mo lè hun sọ. kẹ̀kẹ̀kẹ̀ mo lè rẹ́rù. ìtẹ́lẹ̀ díẹ̀ ni àáwò bọ́ba ti ṣe láró lójú sí. a ti rìn káàkiri gbogbo Ọ̀yọ́ láti wá oríkì ọba Ọ̀wọ́adé Ẹlẹ́wùẹ̀tù wà títí táàrí kó tó wá di pé wọ́n wá mú wa wá sọ́dọ̀ ìyá wa kan tó jẹ́ ìyá ọba fún wa, tó jẹ́ ìyá fọ́ba wa tuntun, Aláàfin tuntun. So ọ̀dọ̀ wọn wá la wà yìí, a fẹ́ kàn kí oríkì ọba tuntun fún wa, torí a ti wá oríkì ọba tuntun a ti wá títí àárí. Àwa fẹ́ kẹ́ ẹ gbọ́ bí ìyá wa ṣe máa kí oríkì ọba tuntun fún wa. Ìyá ẹ jọ̀ọ́ ẹ bá wa kí oríkì ọba tuntun. àbẹ náà la kì í ní ẹ bá wa kí. tó Ọ̀wọ́adé o ọlọ́sọ ọmọ wòrúkú sàbí adéròhùn àbòkò lábòjú pa ẹrú olú àṣọ bàbá mi yàndá tó lóko lẹ́sẹ̀ òkè ọkọ̀ kan òdòdó dú orí kẹ́ Ọ̀wọ́adé bí oko tá a gbẹ̀jẹ̀ tòlótòló ń jọ sí ṣòro bí ẹkùn ọmọ ọba oníborí ìgbòlodo adéròhùn yàndá Ẹlẹ́wùẹ̀tù àbòkò létí àkẹ́mọ́ ẹ bá ní gbé náà ẹ bá ní gbé fìtílà a ò mọ̀nà tọ́wọ́adé yẹ́rùmọ́ o a ò mẹ́sìn tó mọ́rọ̀kọ àjíbọ̀lọ́lá àgbà
àjíbọ̀lọ́lá àgbàlọ́wọ́ adé sáròkò. ọlọ́mọ ọmọdé ṣiṣẹ́ lónìí o bọ̀wọ́ adé bá tọwọ́ bá ìṣó ẹkùn ọkọ̀ bọ́jẹ́ ògbé mọ́lẹ́ téèyàn bí òkè. girama ọlọ́run jẹ́ pẹ́ fún wa o. Gbogbo ọmọ nàìjíríà ń wò yín, gbogbo ọmọ ọ̀yọ́ lápapọ̀ ń wò yín, gbogbo ọmọ ọ̀yọ́ lápapọ̀ níta bá lè rí wọ́ọ̀dù fún ìyá tẹ́ lè fi appreciate wọn torí àti rìnrìn àrórí kí ọba tuntun Ọ̀wọ́adé ẹlẹ́wù ẹ̀tù lásán náà ń wí tá à ń gbọ́ káàkiri bọ́ gbogbo ẹni màmá kì fún wa látòkè délẹ̀. Màmá ẹ bá wa ṣàdúrà fọba tuntun kádé pẹ́ lórí wọn kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ẹ bá wa ṣàdúrà fún wọn. adé ọ̀pẹ lérí àtọ̀ ọ̀pẹ lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀mí rẹ̀ ogún kan rìn yóò gbogbo yóò tójú ti bàbá Ládìgbòlù lọ láti ọlọ́ àráyé rẹ̀ ló pẹ́ ọ̀yọ́ rẹ̀ yóò tú gbogbo èèyàn lá yóò mọ bọ́kùnrin yóò mọ bóbìnrin kò ní í sílẹ̀ tẹ̀ láti ọlọ́run gbogbo ń tọ́ bá wí yóò mọ rí bẹ́ẹ̀ ni yóò jèrè ọmọ dalẹ̀ yóò mọ bọ́kùnrin yóò mọ bóbìnrin ẹ̀mí rẹ̀ ogún kan rìn nínú ààfin. Ọ̀wọ́adé ẹlẹ́wù ẹ̀tù nọ́mbà 1 bá mi kẹ́ pẹ́ ẹ bá wa rìwọ́ọ̀dù ya wa o ẹ bá wa appreciate wọn o kẹ́ pẹ́ mo wólẹ̀ forí adé o. Health is wealth. But every day, countless Nigerians spend over 200,000 naira monthly on medications, adding up to more than 2 million naira every year. What if you could reduce those costs while living a healthier, happier life? Introducing the hydrogen-rich water generator, a revolutionary innovation from Japan designed to help you combat everyday health challenges naturally and effectively. Hydrogen-rich water, also known as alkaline water or active hydrogen water, has been scientifically proven to improve and even prevent several medical conditions, including chronic diarrhea, indigestion, diabetic gangrene, internal organ cancer, weight management, skin diseases, and conditions like hypertension, cataracts, stroke, and even HIV. Here's some testimonies of happy customers. I am Alhaji Musa from Abuja. Since 2014, I spent thousands every 6 months on medications. But after just 1 month with a ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.